Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà? Ẹlẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà o. Ẹ káàárọ̀ o, Àjọkẹ́ ló ń kí yín. Ẹ pò di fírífírí tójú ń rí mú. Èmi náà kọ́ o, a fi sùúrù. A kú Monday ní ọjọ́ ajé. Èní á sàn wá sí wá sàn wá sánmọ́. Á sàn wá sáìkú èyí tí í ṣe baálẹ̀ rẹ̀ lágbára Elédùmarè. Àní báráyé fọwọ́ tí o, àwa lájèrè iṣẹ́ ọwọ́ wa lágbára Ọlọ́run. Lénìí, ṣẹ́rí mú tiẹ̀ tún ti dé sí yín lọ́rùn torí èmi Àjọkẹ́ náà ni. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, àbúrò yín, aráalé yín. Ẹ rí bí tìmí sí o. Lénìí, màá máa sọ̀rọ̀ nípa Akosejaiye. Bẹ́ẹ̀ni. Akosejaiye jẹ́ àṣà kan gbòógì ní ilẹ̀ Yorùbá, ìhà ìwọ̀ oòrùn Nàìjíríà bí. Ó ní ọ̀nà kan tí Yorùbá máa ń gbà láti tọ́pa tàbí sàsọtẹ́lẹ̀ ọmọ tuntun